lórí ẹ̀sìn tí ń dá wàhálà lẹ̀ kì í sì ṣẹ̀sìn ní ń dá wàhálà, àwọn tó ń ṣẹ̀sìn ni ó ń dá wàhálà lẹ̀. Aṣọ ti ọ̀gbẹ́ni Ìwòyí tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ẹni tó bá ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó ń bú Islam, tó ń bú ànábì, tí wọ́n bá ń wòran pé ọmọ àlè ni wọ́n, àfihàn náà ṣètò. Ìyẹn Mufti Ìwó. Àáfàá kan wá wà, àáfàá mi ni wọ́n máa ń pè. Mo ti mọ àáfàá yìí náà ó ṣe díẹ̀. Mo wá rí lórí ìkànnì ayélujára lórí ètò brọ́dà mi kan Kasnati. Ó sọ̀rọ̀, màá fún yín díẹ̀ níbẹ̀. Kí ló sọ? Ẹ mọ̀ wípé a kì í tanra wa jẹ, kò yẹ ká tanra wa jẹ. Ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ. Ẹni tó bá ń tanra rẹ̀ jẹ, ó ń ṣera rẹ̀ ń sùtá ni. Kí ló sọ? Gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́. Akéwù má kà. Ó kàn ń gọ bàjẹ́, kò wá ṣèwò tí wọn àkà ló jẹ́ ká gọ o. Gbogbo ẹnìbọ̀ tó bá ti gbà yí pé ẹ̀sìn òun tó ń sìn nìkan ló dáa, òun ló gọ̀ jù láyé. Kéèyàn máa sọ fún mi pé ẹ̀sìn Islam nìkan ni Ọlọ́run máa tẹ́wọ́ gbà, kò sí ní tó jọ bẹ́ẹ̀. Èmi ò bá wọn bá ìyàdíà yẹn. Ní tí mo bá wọn bá ìyàdíà ni pé tí Kìrìsìtẹ́nì bá ṣe dáadáa tó tẹ̀lé òfin Ọlọ́run nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì tó ń ṣe, tó dẹ̀ ṣe dáadáa láàrin ẹ̀, ó máa rójú rí Ọlọ́run. Tí Mùsùlùmí bá ṣe dáadáa, ó máa rójú rí Ọlọ́run. Tí alábàáláyé bá ṣe dáadáa, ó máa rójú rí Ọlọ́run. Ó máa rójú rí Ọlọ́run. Bẹ́ẹ̀ kéèyàn kan dúró pé torí pé òun ti jẹ́ Mùsùlùmí, ẹ̀sìn Islam nìkan lẹ̀sìn tọ́lọ́ máa gbà. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ṣé Ọlọ́run kọ́ ló dá àwọn yòókù ni? Èmi being a Muslim, bàbá mi Mùsùlùmí ni. By virtue of my birth, I supposed to be a Muslim because bàbá mi Mùsùlùmí ni, ìyá mi Christian ni. Láti má jẹ́ ọmọ àlè ló gbé mi wọnú ẹ̀sìn Islam pé mi fẹ́ jọ́ ọmọ àlè, mo fẹ́ ṣẹ̀sìn bàbá mi. Mo wá dúpẹ́ pé getting there, mo rí ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dùn, tó bí mi lára mu. Èmi ló bá lára mu, ó lè má bá wọ̀ lára mu. Ó jẹ́ pé Christianity ni a bá wọ̀ lára mu. Mo ní ọ̀rẹ́ tó jẹ́ pé kì í ṣe Christian, kì í ṣe Muslim. Ọ̀rẹ́ mi ni o. Àjọ ń jẹ àjọ mu o. Tó bá wálé mi ó lè jẹ, ó lè mu. Tí mo bá délé máa mú nǹkan jẹ. Tó pé ẹlẹ́sìn àbáláyé ló ń ṣe. Àáfàá mi ó dẹ̀ sọ pé gbogbo ẹni tẹ́ bá ti rí ẹlẹ́bọ ẹ pa wọ́n ni. Mo ń sọ fún pé gbogbo apáta náà lẹ́lẹ́bọ. Gbogbo ìran Yorùbá pátápátá, Yorùbá kì í sin Ọlọ́run. Yorùbá kì í ẹran ni Yorùbá ń sìn. Báwo? Tọ́ bá ní pé ẹ̀sìn sìn ní èdè Yorùbá kì í sin Ọlọ́run. Yorùbá kì í sin nǹkan kan lẹ́yìn ká sin ẹran, ká sin àwọn kan sin ẹja gan, wọ́n tún sin ẹja, wọ́n sin adìẹ, wọ́n sin ológbò. Níta bá dẹ̀ ń sìn á máa fún ní nǹkan tí ọmọ ẹ jẹ lójoojúmọ́. Kódà bí èèyàn sin ìlú ẹ̀, pásọ pa sin ìlú wa pé wọ́n ń pè ní civil servant, ó máa ṣe nǹkan kan fún ìlú ẹ̀ náà ni. So ti ń sìn Yorùbá máa ń bọ ni. So tí wọ́n bá pè yàn lẹ́lẹ́bọ pé àwọn ẹlẹ́bọ wọ̀nyí kì í ṣe èébú. Yorùbá ẹlẹ́bọ ni gbogbo nǹkan pè Yorùbá. Torí níta bá ń bọ ó léyìn ju níta ń sìn lọ. Adìẹ tí mo sìn mo lè pa lónìí ni mo ń sìn náà. Ẹran tí mo sìn mo lè pa lónìí èmi ni mo ń sìn náà. Torí pọ́láhùn ló ń sìn wá ló fi jẹ́ kó lè pa wá àtẹnita, ó lè ṣe nǹkan tó wọ́n àtẹnita. À ń bọ Ọlọ́run gan ni, èdè pàǹsẹ̀ lọ́run yẹn kò kọ́kọ́ ráìtì náà ní èdè. Tọ́ ń bá lè gbọ́ sí wa lẹ́nu yàrá pé wọ́n á sọ pé bóyá ibo lélẹ̀ ti wá bí kankan. Wọ́n lè máa gbowó ìní àwọn sọ fún yàn pé kódà kéwú tẹ̀ ń wò yẹn, ìjẹ́ kéwú, ìmọ̀ kéwú lásán, ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ lẹ̀sìn. Ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní ẹ̀sìn. Èèyàn lè kéwú kó má lẹ̀sìn. Àìmọye tó gbọ́ Lárúbáwá ní Lebanon, tó gbọ́ Lárúbáwá ní Jordan, tó gbọ́ Lárúbáwá ní Palestine tó ń fẹ́ kú pé aláwọ̀ Christian wà nù wọn tí ò dẹ̀ ń ṣe Mùsùlùmí. So ọ̀tọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn ó wà nínú gbogbo ẹ̀sìn tó bá mú àrà rẹ̀ yí pátápátá. Àwọn oníbílẹ̀ àwọn náà lẹ́kọ̀ọ́ tó wà irú àwọn abáyé sìn tí mi ò fi lè yàtọ̀, tó mi fi yàtọ̀ sí gbogbo àwọn afárá tó mo ti ẹ̀ máa ti ẹ̀ ti rí yàtọ̀ mi ná. tó yẹ sìn pé mi ti yàtọ̀ náà àwọn afárá yìí mo ti yàtọ̀ ni pé bàbá tó bí mi lọ́mọ bàbá mi gba ẹ̀sìn Islam nítorí pé wọ́n gbé ẹ̀sìn Islam wá bá àwọn bàbá wọn. Wọ́n wá sọ fún wọn pé ẹ̀sìn ìdá, wọ́n wá fi àwọn nǹkan kan tí àwọn ṣe tó ń ṣe nínú ẹ̀sìn ìbílẹ̀ èyí tó jẹ́ pé ó wà ní Islam náà o bẹ̀rẹ̀ wọ́n fi nọ́ọ̀kì
ẹ̀sìn ìbílẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó bá yẹ pé nísìnyí máa gbẹ́sìn Islam wá ó ṣeé ṣe kí n má ṣe mo ṣe bẹ́ẹ̀ tí Islam máa kú sí torí pò ní mo tún ti lè wọ́n torí pé bàbá mi nígbà tí bàbá mi wà láyé bàbá mi jẹ́ olùsìn lọ́hùn nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ọdún nílùú wọn gbà yẹn lọ́hùn Ògún ni wọ́n ń bọ́ nílé bàbá mi a máa fi nǹkan ránṣẹ́ sí wọn tí wọ́n á fi bọ̀gún wọ́n ti gbé wa lọ sí ilé ọdún rí Ìkòyí side lọ́dọ̀ bá mi wọ́n ti gbé wa lọ sí ilé ọdún rí tán gbé mi sínú mọ́tò Ìkòyí ti Ọ̀ṣun tán gbé mi sínú mọ́tò bá mi wà kékeré mo rí Ògún àjọbọ kò ní jẹ́ ǹtẹ́ Ògún àjọbọ wọ́n ń kọrin bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn n tó bà mí lẹ́rù ni pé tí mò ń rí ni pé tán bá gé ajá báyìí ẹ̀jẹ̀ ṣe bàlà ẹ̀rù bà mí wọ́n ń ṣe àwọn nǹkan tó ń báyàn lẹ́rù nínú ẹ̀sìn ìbílẹ̀ ló lé àwọn èèyàn dànù kúrò ńbẹ̀ if not so ẹ̀sìn ìbílẹ̀ dáa gan ju mùsùlùmí lọ. ó dájú gbogbo ẹ̀sìn lọ gbogbo ẹ̀sìn mi ìsọkún mùsùlùmí nìkan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló bà ẹ̀sìn yẹn jẹ́ ẹni tó bá jẹ́ ìsìn ní Islam ní Islam ó bọ́ sókè má gbà torí pé a ti rí oríṣiríṣi lónìí tó yẹ pé àwọn àfáà tó ń kọ́ wa yí pé ká ní sùúrù àwọn ni wọ́n ní sùúrù mà láyé lónìí àwọn àfáà tó ń sọ pé ká má jalè àwọn gangan lórí ọlọ́ṣà àwọn àfáà tó ní ká má pààyàn àwọn lè máa borí èèyàn lọ́wọ́ wọn lè máa bá pààyàn lọ́wọ́ wọn lè máa bá gbogbo èèyàn lọ́wọ́ wọn tó yẹ sí so tí a bá ń rírù yẹn tá à ń rí ṣáwá ṣe ṣùgbọ́n gbà yẹn náà àwọn bàbá wa ti gbà á bàbá mi wá gbà á bàbá mi wá ṣẹ̀sìn bàbá mi wá mú mi lọ sí ilé kéwú dídì mú mi lọ ilé kéwú kódà tán bá fẹ́ ṣe ẹni tí bàbá mi sọ pé no Islam ló ń fẹ́ kí n ṣe o ló ń fẹ́ kí gbogbo wa ṣe o ìyá tó bí mi lọ́mọ kìrìsìtẹ́nì ni mo bá máa mi lọ sí chọ́ọ̀chì títí di mo pé ọmọ ọdún mẹ́rìndínlógún 14 years mo bá máa mi lọ sí chọ́ọ̀chì títí di 14 years old gbogbo tó ń ṣe nínú chọ́ọ̀chì mo mọ̀ ṣùgbọ́n I'm going there pé mò ń tẹ̀lé ìyá mi lọ sí ṣọ́ọ̀ṣì ṣe ń sè mo mọ̀ so nígbà tí mo á gba ẹ̀sìn Islam tán ṣó yẹ kí n lọ máa jùkú sínú chọ́ọ̀chì ni lọ́dọ̀ ìyá mi ṣé nígbà mo gba Islam tán ṣó yẹ kí n máa jùkú sí ilé bàbá mi pé kàn ṣe no I won't do it the only thing ni pé tí wọ́n bá ń ṣòro wọ́n ti ń ṣòro rí ládùúgbò tí mò ń gbé mi ò mọ ẹni tí mi fi lè dárúkọ bẹ̀ ni pé mi ò mọ bóyá tí n bá dárúkọ bẹ́ẹ̀ mo fi gbé olóró mi yìí ni àbí mo fi bà wọ́n jẹ́ nítorí pé nǹkan awo lọ́dọ̀ tí wọ́n ní wọ́n jáde lóru ọjọ́ yẹn wọ́n ń ṣòro èmi jáde wọ́n ń bọ̀ èmi náà ní iṣẹ́ àdúrà tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ mo gbọ́ pé àìwò kíní kankan mílíọ̀nù lọ́ntì mi ìwọ ta ni ẹ mo lé mi nì ìkànnì wọn bá wọn pé àfa yẹn àfa ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ o ẹ̀rọ àgbà báyìí ni wọ́n kúlé tán mú mi lọ́jọ́ yẹn kàn fi mí bọ̀rù kàn lóró gbé mi ṣé olóró tí ò wá gbé mi ni màá jáde ní ìta màá sọ pé olóró dá lọ́dọ̀ tèmi àbí eégún tó múra eégún tí mo pàdé náà tó ní àfà kò ní bàjẹ́ fún ọ o àfà Saudi àfà mi ni ó ń fi ohun eégún kì mí nínú eégún ó sì ń ṣàdúrà fún mi ṣó ni márùn ní tèmi ni làkùndínù kún wọn ní àdìyẹ bàbá tí èèmú bẹ́ẹ̀ yẹn ilé ayé ò ní rojú àfi ká mú wípé ẹ jẹ́ kó ní kálukú sẹ̀sìn ṣe rí n tó ń bẹ̀sìn jẹ́ lọ́wọ́ lónìí pé kíní ká bá wa àfáà jẹ́ kíní ká bá wa jẹ́. kí ni nǹkan yẹn sàn. tá a bá ń ṣe wáàsí a ti máa ń sábà ń ta sí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ jù pé Ṣàngó ò dáa Ògún ò dáa kíní kan ò dáa ànábì nìkan ló dáa a ti pọ́n ànábì lápọ̀nlẹ́jọ́ a ti pọ́n jù. o ò lè sọ pé ẹ̀sìn kan ní ó gbé wọ àlùjánnà àbí wọ ìjọba ọ̀run ta ló sọ fún ọbẹ̀ yìí níbo ló ti rí ta ló ti lọ ọ̀run bọ̀ tó lẹ́sìn kan báyìí ni wọ́n ń ṣe lọ́run ẹ̀sìn wo lọ́lọ́run gan ń ṣe. èní wàhálà ẹ̀yin alákatakítí pọ̀ ẹ̀yin lẹ́dẹ̀ fẹ́ sorílẹ̀-èdè di ẹlẹ́sìn kan ẹ̀yin lẹ́dẹ̀ ń pààyàn ẹ̀yin lẹ́ ń jiyàn gbé ẹ̀yin lẹ́ ń báyàwó oníyàwó lò pọ̀ ẹ̀yin lẹ́ ń pọmọ ọlọ́mọ ẹ̀yin lẹ́ ń sọ obìnrin dopò ọ̀sán gan ẹ̀yin náà ni ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé darandaran nù yín náà ìwà ọ̀daràn ló ń hù ẹ̀yà yín náà tẹ́ ẹ ní ẹgbẹ́sìn lórí tí ò yẹ kéèyàn ó ti rí yín kó tẹ̀lé yín ẹ̀yin náà ni ẹ̀sìn Islam lẹ́dẹ̀ fi ń pariwo kí ló dé ẹlẹ́kejì tá a fa ìsọ̀rọ̀ torí tàkọ́kọ́ yẹn tẹ́ ẹ fẹ́ mú ṣàríà dandan fáwọn èèyàn ṣé ẹ̀sìn dandan ni ṣé dandan ni láti ibẹ̀ yẹn lọ ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò sọ pé ẹ̀sìn yẹn ń fèlè o ṣùgbọ́n ẹ̀yin gangan fúnra yín láti mú yàn ní dandan ṣe nǹkan tí ò tinú ẹ̀ wá ẹ̀ ń fèlè
ẹ dẹ̀ ti fail woefully. Ẹlẹ́kejì, àáfàá yìí ní ó jáde ó ní èmi ń ṣoògùn o ẹ rò pé orí àáfàá yẹn ò pé, ẹni tó bá rò pé orí rẹ̀ ò pé orí tiẹ̀ gan ò pé, torí wípé ẹni tó rí ẹ̀ bá pé mọ̀ pé oníkálukú lẹ́tọ̀ọ́ sí ara ẹ̀ àti tó bá lára mu. Àìsàn ń ṣe ẹ́ òòlòògùn tó o bá kú òkú gbé. Wọ́n ní wọ́n ń bọ̀ o, wọ́n ń gbébọn bọ̀ o. Òmùwé ẹ̀sìn méjèèjì tí kìí ṣe tiwa dání. Ó fi dojúbọ oko ìbọn. Èyí tó wá jẹ́ tiwa tọ́lọ́run ní ẹ ṣe fún àwọn ọmọ yín ewé àti gbòrè o. Tẹ́ni kò ti bàpò, o sọnù ìbọn wá bá ọ. Ẹni tó wá títí ẹ̀ bàpò, ìbọn wá bá ọ ráyè sá lọ. Tó o bá kú òkú gbé, ẹni tó escape ó escape gbé. Àwọn tó mọ ìlò Al-Quran, àwọn ló ní, wọ́n máa gbára tó wà ń bẹ̀, àyọjúràn lẹ̀ ṣe. Ọlọ́run ò lè sọ fún yín wípé lẹ́yìn Al-Quran kò síwèé mímọ́ mọ́. Bẹ́ẹ̀ náà lórí ń Bíbélì. Torí tí àwọn àáfàá kan máa jáde pé ẹlẹ́bọ làwọn kan, táwọn sì ń lọ léwé ọmọ. Àáfàá tí ò lọ léwé ọmọ kò wọ 15%. Àáfàá tí ò jó nǹkan pọ̀ ò wọ 15%. Kí wàá lè fi dáa ju àwọn yòókù lọ? Ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn alákatakítí tẹ́lẹ̀ ń bọ́ta. Tá a bá rá wọn tó wọ́n ní wọn ń léwé, wọn ń légbò, wọ́n gbọ́ lọ́hùn gbọ́, á bá wọn wí. Ṣùgbọ́n a máa bá wọn wí tó bá débi pé dandan ẹ̀sìn mi ló dáa jù. Kí lẹ láàfáà ìsọ tí ò dáa? Ẹni tó bá fẹ́ tanra rẹ̀ jẹ kó ní gbogbo ń tà àfáà ìsọ irọ́ ló wà ńbẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀, ó mọ̀ pé alákatakítí alágàbàgebè ló pọ̀ jù nínú ẹ̀yin alákatakítí. Ẹ dẹ̀ fẹ̀sìn Mùsùlùmí, Ṣàríà, Ìsìláàmù yìí ẹ dẹ̀ fi ba orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé jẹ́. Ẹ dẹ̀ ń máwọn èèyàn ní dandan. Tí ẹ bá fẹ́ pèèyàn sí ìlànà Ọlọ́run, ìlànà ẹ̀sìn kan, ṣé dandan ni kẹ́ ẹ pa onítọ̀hún? Ẹ tún wá ní tó bá lóun ò ṣẹ̀sìn yẹn mọ́ kàn lọ pàdánù. Ta ló sọ bẹ́ẹ̀? Tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀, kí ló dé tí wọ́n sọ bẹ́ẹ̀? Tí wọ́n bá wá sọ ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀, ṣó bójúmu? Ṣọlọ́run ló sọ bẹ́ẹ̀. Torí tí èèyàn bá wí tí kì í ṣọlọ́run ló sọ, then ta ló gbóhùn Ọlọ́run? Ta lọ́lọ́run bá sọ̀rọ̀ nínú yín? Tí n bá sọ pé Ọlọ́run bá mi sọ̀rọ̀, yín tó bá mi sọ̀rọ̀ yín náà lè máa gbà. Then kí ló dé tá à ń tanra wa jẹ́ nítorí ẹ̀sìn? Kò sí ẹ̀sìn tó dàbí ẹ̀sìn ìbílẹ̀ bàbá ẹni tí èèyàn bá ṣe àyọjúràn. Ewé ilẹ̀ yìí ló lè wo àìsàn ilẹ̀ yìí. Agbára ilẹ̀ yìí ló lè ṣẹ́gun ọ̀tá ilẹ̀ yìí. Kí wá ló dé tí wàhálà wa pọ̀ jù? Iṣẹ́ tọ́lọ́run ò gbélé yín lọ́wọ́, tẹ́ torí agbára, ipò, tẹ́ wá fi àṣejù sí ẹ̀sìn. Mo kí yín àáfàá mi ni o, ẹ ní dààmú. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Ẹ fi ìtẹ́ bá lérò sí abẹ́ comment section. Àwa analyze ẹ ni o. Mi ò sọ pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì ò dá o. Mi ò sọ pé ẹ̀sìn Mùsùlùmí ò dá o. Mi ní tàbáláyé ò dá o. Ìta ń sọ ni pé wọn kì í fi agídí pe èèyàn sínú ẹ̀sìn. Gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀, èèyàn àṣetánì ni. Bitter truth ni. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Àìmọye ẹni tó ń sùn ṣọ́ọ̀ṣì, tí ń sùn mọ́ṣáláṣí, tó ń kírun márààrún. Àìmọye ẹni tó ń bọ òòṣà, tó ń bọ gbogbo ẹ̀ lójoojúmọ́. Tọ́lọ́run ò bá tí ì dé sínú ayé, kò tí ì dé ni. Ìtò ṣe pàtàkì jù ní Ọlọ́run àti ọkàn wa. Ṣóògùn tèmi, àfáà tèmi máa ń ṣóògùn. ẹ̀ ń jẹ́ àṣejẹ. Àwọn àṣejẹ wà. Àṣejẹ ń bẹ. ṣé yẹn dẹ̀ bá lànà mu? Ìlànà kíni? Ìlànà Islam. À ń jàṣejẹ. ẹ̀ ń jàṣejẹ. Mo fẹ́ sọ́nà ni. ẹ má là ń jẹ. ẹ̀ ń jẹ. Mo ń jàṣe, ó kéye mi. ẹ̀jẹ̀ ń sè é. Mo ń ṣe àṣejẹ. fún yàn. Mo dẹ̀ ń ṣe àṣejẹ fún yàn. ṣó bá lànà Islam mu? Ó bá lànà mu nítorí pé ìwòsàn ni. Níta bá dẹ̀ ti pè ní ìwòsàn, ṣé kò wá dánú ẹ̀sìn ni? Tá a bá lè ẹni tí ta pè ní ìwòsàn. Èyí tí wọ́n fẹ́ yẹ̀rẹ̀ lọ́nbẹ̀ ni pé kì í ṣe àfáà nìkan ló ń jẹ àṣejẹ. Ìmọ̀ àṣejẹ kì í ṣe inú Kùránì láti kọ́. Ibo láti wá kọ́? Akọ lábẹ́ wọn bàbá ti wà nílé.
àwa ń fi ń gbé ẹ̀sìn wa lárugẹ. ẹni tó wà ní Kùránì lásán ò tó ni. kò tó bóyá kò yí àwọn èèyàn kò tó. jẹ́mọ̀ èmi máa ń láì ká sọ òkodoro ọ̀rọ̀. mo mọ̀. tó ti ń sìn ìhò lára tó religion tí a bá ti bẹ̀rẹ̀ sìn jù yìí máa ń gba common sense lórí ẹlòmíì. kì í ṣe gbogbo nǹkan ní kùrìsì yìí hàn pé orí fọyàn ní ká hàn tó àbí ká ní ká ṣàdúrà sí kò sọ kì í ṣe bẹ́ẹ̀ bí kánsà bá mọ̀yàn kì í ṣe pé a ní kó jókòó kó máa gbàwẹ̀ kó máa gbàdúrà wọn á lóògùn sí ni. ṣùgbọ́n tí èèyàn bá lóògùn òyìnbó sí á lóògùn Yorùbá sí Yorùbá lèmi ló gbé àṣejẹ wá sí jẹ́ àǹfààní mi tí mò ń ṣe. ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ìbílẹ̀ ìṣègùn náà tó jẹ́ kìrìsìtẹ́nì òun náà lè ṣe ní tiwọn ló gbẹ kò ń ṣe pé bóyá ẹ̀sìn ni la ìyẹn mọ́ ìyẹn ti di iṣẹ́ ìwòsàn. ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé kò yẹ ká mú nǹkan míì mọ́ lọ́hùn. wọn lè má sọ bẹ́ẹ̀ wọn lè má sọ pé kò yẹ ká mú nǹkan míì torí pé wọn ò mọ̀ túmọ̀ pé kéèyàn mú nǹkan míì mọ́ lọ́hùn. kí ni ìtumọ̀ kéèyàn mú nǹkan míì mọ́ lọ́hùn? ní ṣókí láì má sọ àwọn ẹ̀kọ́ dùn ni pé gbogbo ẹni tó bá ti gbà wípé nǹkan míì wà lẹ́yìn Ọlọ́run ṣé ń gbọ́ gbogbo ẹni tó bá ti gbà pé nǹkan míì wà lẹ́yìn Ọlọ́run tó jẹ́ pé tó bá lọ sábà kìíní ẹ ló gbọ́kànlé èmi á máa sọ fún èèyàn tá a bá ṣe nǹkan fún èèyàn tán a tún ṣàdúrà sí pé Ọlọ́run torí ní tá a ṣe fún lágbájá A tó jẹ́ fún a lè ṣe fún B kó má jẹ́ fún ibẹ̀ láti pè Ọlọ́run ìwọ̀n bá a ṣe fún lágbájá tó jẹ́ fún Ọlọ́run jẹ́ kó jẹ́ fún ọ náà ó dàbí ẹ̀ bá fẹ́ lo paracetamol gbà mí gan yóò gbẹ̀rẹ̀ ọkọ̀ Ọlọ́run jẹ́ kó bọ́ sínú lára. tó bá sàṣì jẹ́ fún yàn sí náà ẹ̀ dárúkọ àwọn tẹ́ ti ṣe fún tó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. ìyọ̀dẹ̀ ń ṣe pa mú nǹkan míì. kò ń ṣe pa mú nǹkan míì mà tí a bá pè pé ẹ̀yin ìyá mi ò tó sì lọ rí mo ìlàkọ́ pé aṣírelé apèlélé òṣìmọ́lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ìfalárin kákáká ṣe ń pẹ́ fáwọn tó dákọ̀ ìfalárin kókókó ni mo sì pèsè ẹran ẹ̀dẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹran ẹ̀dẹ̀ rèé tí wọ́n fi ń rúbọ lótùfẹ̀ tájé fi ń wọlé wọn wá Elédùmarè jákè wọlé wọn wá ẹgbẹ́ ọgbọ́n tí mo sọ iṣẹ́ àfáà ni nítorí pé ṣe rí ìjà àfáà tá à ń sọ yìí oríṣiríṣi nǹkan lèèyàn lè fi ṣe. ẹ̀dùn èyí tẹ́ fẹ́ pè délẹ̀ ni mo fẹ́ gbọ́ o ẹlẹ́dẹ̀ tẹ́ ń sọ yẹn. tí n bá pè yẹn délẹ̀ ìpèsè tí n bá pè yẹn délẹ̀ ó ní nǹkan tá a fi sí tó ṣe é sìn. ẹ̀dùn náà irú yẹn ń sìn ifá tẹ tún mú mọ́ ṣé yóò dàbí pé èèyàn tún mú nǹkan míì mọ́. ìyẹn òun ṣe pé èèyàn mú nǹkan míì mọ́ tó bá túmọ̀ sẹ́nu kan tó kọjú sẹ́nu ọ̀dọ́ wípé ìyẹn òun sọ pé èmi bí mo ṣe wà yìí irun òun ní èlè jí láàdọ́ ọjọ́ kan mo ti ẹ̀ mọ́ṣáláṣí inú ilé gangan tó ní máàmù inú ilé so kì í ṣe pé mo ń dandan pé dandan ẹni gbọ́dọ̀ ẹni tó bá mọ̀ yìí pé gbàgbọ́ òun rọ̀ mọ́ tí mo fẹ́ ṣe fún ẹlòmíì wà á ní láti ṣoògùn fún kì í ṣoògùn ẹ̀ náà ṣoògùn fún tẹlòmíì ò jẹ mọ́ oògùn àdúrà lásán la máa ṣe fún. ó dà nínú àdúrà àtògùn èwo ló yára ṣiṣẹ́ jù. oògùn ló lọ́jọ́ kan àpọ́njú òun ló lọ́jọ́ gbogbo oògùn ń ṣiṣẹ́ kíákíá o oògùn ló ń ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. ó ti tán ẹ pa kámẹ́rà. oògùn ń ṣiṣẹ́. oògùn ń ṣiṣẹ́ kíákíá tí a mọ̀ kó sọ fún èmi tí a mọ̀ kó tí mò ń sọ yìí yóò ta táwọn èèyàn ń wò sí ẹlòmíì ìpè ní ó mọ̀ ṣẹ́ nínú kọ́mẹ́ǹtì gba ilé ìwé iṣẹ́ àfáà òní jìbìtì lélẹ́yìí òní kéde kan lélẹ́yìí òdodo ọ̀rọ̀ máa ń korò wọ́n pe ànábì náà lónírọ̀ nígbà táwọn ànábì ń sọ. ẹ̀bùn ṣáà ànábì sá ṣèjẹ́. tí ànábì yẹmọ tí àpótí mò ń sọ pé àṣejẹ yìí tá a náà ń ṣejẹ yìí tí ànábì ń ṣàṣejẹ tí n bá tó sọ pé ànábì ò bá ṣàṣejẹ ànábì ṣe nǹkan míì tó kì í ṣàṣejẹ. bíi agbo nínú ìtàn wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí àìlera dé nínú nǹkan tí ànábì ṣe láìlera dé wọ́n sọ nǹkan tó ń jẹ́ orúkọ Ọlọ́run wọ́n kọ sínú tírà nípa àwọn pé tírà yẹn wọ́n kọ wọ́n dì í wọ́n ní kó fi lé ibùsùn ẹ̀ níbi pílò ẹ̀ láti gbòòrò láti sùn nílẹ̀ Lárúbáwá táwọn ń pè láṣejẹ ó ṣeéṣe káwọn má pè láṣejẹ ṣùgbọ́n àwọn náà ní nǹkan tó pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n lọ já nǹkan kan mọ́ nǹkan kan wọ́n sì ń tá a sì tá a jẹ olóúnjẹ àṣejẹ kò sí differences kankan náà bẹ́ẹ̀ ń tá a sì ń tá a pò
táwọn ló ń jẹ́ àpò mu tó ti ń sìn. bẹ́ẹ̀ nígbà mo sọ níbẹ̀rẹ̀ rẹ̀ ni pé ẹ̀sìn máa ń gba common sense lára ẹlòmíì ṣé ń gbà tá a ṣe fún yàn tó ṣiṣẹ́ fún tó lè jẹ́rìí pé kí ni ìṣiṣẹ́ fún ṣé kò yẹ ká ṣe mọ́ ni nítorí pé ó táwọn àfáà kan sọ pé àṣejẹ ò dáa. a lè bí bákan náà àfáà tẹ̀ ń wò yìí tẹ̀ ń pè ní jẹ́ àfáà tẹ̀ ń wò ní Islam kan tá à ń ṣe Islam kò ṣe ẹyọ kan Islam A wà Islam B wà bá a ṣe ń ṣe yàtọ̀tọ̀ bá a ṣe ń ṣe yàtọ̀ ok aláwọn kan tó ń pè ní Shia àwọn Shia yìí tán bá fẹ́ kírun wọ́n máa ń fi òkúta síwájú òkúta iná wọn máa gbórí lé kí wọ́n tó kírun ó nítumọ̀ lọ́dọ̀ wọn bọ́n ṣe ń ṣe tí wọ́n bá fẹ́ kírun irú sẹ̀mí alá olùmọ́ni àmìdáwó alámọ̀ rọ́bàná wà lákàlẹ̀ hamdu rọ́bàná wà lákàlẹ̀ hamdu àwọn tó ní bọ́n ṣe ń ṣe tí wọ́n ti pé kò yàtọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ yẹn tí ó ń sìn bí mo ṣe sọ yẹn àwọn tí mo sọ kọ́ máa lọ ṣèwádìí yẹn bóyá rọ́ ni mò ń pa àbí òótọ́ ni bí ó lè ti ní pé wákàtí márùn-ún nìran gbogbo wa ní Islam lẹ́yìn tí mo sọ wá wọ̀ ní pé à ń pe àwọn kan ní teblik Islam náà làwọn náà ṣòṣì yẹn sìn irú sáwọn sẹ́kítọ̀ yẹn àwọn kan gbà pé kò sí pé kí wọ́n bá ń tọ́ orí nǹkan bá ń ṣe èèyàn kan máa tiẹ̀ lo oògùn bẹ́ẹ̀ tí wọ́n ń parọ́ tanra wọn jẹ ni wọ́n máa ń lo oògùn nínú ilé. àwọn teblik. wọ́n ń lo oògùn nínú ilé àwọn kan mo ti ẹ̀ bá kan pàdé lọ́jọ́ kan tó sọ pé a fẹ́ ya àwọn fọ́tò ní pé àwùjọ bí àwọn kì í ya fọ́tò bẹ́ẹ̀ lọ́jọ́ àpàdé ní Maka pẹ̀lú teblik nínú pásítọ̀tì ẹ̀ mo rí fọ́tò ń bẹ̀ tó o bá mú passport lẹ̀ tí wọ́n lè fún ẹ́físà ni. ẹ̀dùnú kí ló dé tí tẹ̀blíkì ṣé gbogbo tẹ̀blíkì ni ò ń ya fọ́tò. tẹ̀blíkì wọn kì í ya fọ́tò àwọn ni pé àwọn ni aráàmù ni. fọ́tò yíyá bẹ́ẹ̀ fọ́tò yíyá. ṣáwọn tí ṣòkòtò wọn balẹ̀ yẹn. tí ṣòkòtò ń balẹ̀ àwa tí ṣòkòtò wọn kì í balẹ̀ yẹn torí gbogbo ẹ̀ náà lèmi náà wá ń ṣe bọ̀tẹ́ yẹn ṣe tẹ̀blíkì náà. èmi ṣe tẹ̀blíkì tẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá ti jẹ́ mọ́ Islam ọ̀ndẹ́mù kankan bẹ̀ tí ń tán bá ń ṣe tí ò dá ń bẹ̀ lèmi ò ní ẹ̀dùnà àwọn tó bá lọ́n ya fọ́tò yẹn lóòótọ́ báwo ló ń ṣe ń gba national passport. àní sẹ́ wọn kò ní gbà náà ni ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ wọ́n gba national card. báwo ló ń ṣe wá ń lọ sí Mẹ́kà tó ń bá fẹ́ lọ. wọn tó bá ti fẹ́ lọ yóò wá bírèkì òfin yẹn. èyí ni mo fi sọ pé ẹ̀sìn máa ń gba common sense lórí ẹlòmíì tí wọ́n mọ̀. nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn sìn tẹ́ lásìjẹ́ lọ omi ìpọ́tí náà wọlé nìyẹn. ọ̀rọ̀ tí yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan pa ẹ̀ ṣe ọgbọ́n tí à ń sọ ń sìn àwọn èèyàn ń táwọn èèyàn ń sọ tipẹ́tipẹ́ làwọn èèyàn máa ń fẹ́ ń gbọ́ àwọn bàbá alábàjẹ́ tó bá èmi sọ pé èmi gan fúnra tèmi náà I'm a philosopher myself ìrírí mi àti ìrísí mi láyé ó sọ mí di onímọ̀ ìjìnlẹ̀ mo fẹ́ sọ fún yín pé kì í ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ní pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ní a máa ṣe tí wọ́n pa máa jìyà lọ́run kì í ṣe gbogbo ẹ̀ la máa jìyà lọ́run ẹ̀ṣẹ̀ ní ìwà tí ò dọ́run ọ̀rọ̀ rẹ̀ ò dọ́run bí ọ̀rọ̀ ọtí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọtí ò dọ́run ilé ayé ló ti jìyà ọtí. ọtí ò dọ́run. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ ọtí ọ̀rọ̀ ọtí bá mi ká bí mélòó kan tí ò dọ́run ẹ̀ torí àwọn ọmọ mi tó ń gbọ́ wa báyìí. ṣìnà ò dọ́run. àfà. ṣìnà ò dọ́ ilé ayé ló ti jìyà ẹ̀. ṣìnà ò dọ́run. a ní nǹkan tá à ń pè ní azambi ìyẹn lẹ̀ṣẹ̀ wàlẹ̀ azab ìyẹn ni jìyà. ṣé ẹni tó bá yẹ pé wọ́n máa ń sọ òdodo fáwọn èèyàn ni kò ní ṣẹ̀ṣẹ̀ láyé mọ́ bẹ́ẹ̀ lórí pé máa ń sọ pé ẹ̀ṣẹ̀ yìí tó bá ṣẹ̀ ọ̀run ni wàá ti jìyà ẹ̀ òun ló máa ń jẹ́ kí àwọn èèyàn máa ṣẹ̀ṣẹ̀ kọ̀ntínú ayé torí wọ́n á rí i pé kò sẹ́ni tó ti lọ sọ́run tó ti padà wálé ayé. ẹ sì bá mi list ẹ torí àwọn ọmọ mi ọtí ò dọ́run. ọtí ìyà ọtí kì í sọ̀run láti jìyà ọtí ayé ló ti jẹ́. ṣìnà ìyà ṣìnà kì í ṣe ọ̀run láti jẹ́ ilé ayé ni ó ti jẹ́. kódà mo ti ní obìnrin rí tó wá bá mi pé àfáà mi ìláyà ṣé mi lè gba àwọn mọ́kọ́ wọn lọ́wọ́ ni. obìnrin sọ bẹ́ẹ̀. mo fi ọjọ́ tí màá kú tí mi ò mọ̀ àti ọjọ́ tí màá bọ́ lòun mẹ́pàdé tí mi mọ̀ fi búra èmi yìí parọ́ obìnrin wá bá mi àáfàá ẹ̀ le ṣé ẹ̀ lè gbà mí mọ́kọ́ mi lọ́wọ́ ni ṣé èèyàn kì í gbàyàwó ni èmi mo á fọgbọ́n sí pé màá gbàyàwó kí ni mo fẹ́ gbàyàwó fún pẹ̀lú gbogbo ìyàwó tó pọ̀ níta lẹ́pẹ̀tẹ̀ yìí táwọn tí ó yẹ kókó torí pé nígbà tọkọ rẹ̀ ò ṣe dáadáa pẹ̀lú ẹ̀ lé mùsùlùmí náà lọ́kọ rẹ̀ o ṣùgbọ́n ọkọ rẹ̀ kò ń ṣàfà ó wá rè mí bí ẹni pé èmi lè ṣe dáadáa jù torí pé mo máa ń sọ fáwọn èèyàn oògùn tó bá fẹ́ káwọn obìnrin máa gba tiẹ̀ nígboro nǹkan kan wà tó lè ṣe ìwọ tọ́jú ìyàwó ẹ̀ tó bá tọ́jú ìyàwó ẹ̀ dáadáa tó pé tí ìyàwó ẹ̀ bá jáde àwọn èèyàn sọ pé ẹlẹ́rìí ìyàwó ìfáìn òun ti ń tọ́jú ìyàwó ẹ̀ àwọn èèyàn fẹ́ ọ
ṣùgbọ́n wọ́n tó tọ́jú ìyàwó ẹ̀ irọ́ ló máa fi fẹ́ obìnrin kiri ọjọ́ tó máa mọ ìyàwó ẹ̀ báyìí àwọn obìnrin kan wà kán bá fẹ́ fẹ́ ìyàwó ẹ̀ ni wọ́n kọ́ try láti fẹ́ mọ̀ wọ́n á máa sọ fún wọn pé ṣé ẹni tí ó tọ́jú ìyàwó ẹ̀ ni ó tọ́jú ẹ̀ so nígbà tí ọkọ rẹ̀ ò tọ́jú ẹ̀ dáadáa ló sọ pé ṣé ẹni àgbàyàwó kò sí ẹ̀ṣẹ̀ náà pé yàn àgbàyàwó kò ṣẹ̀ṣẹ̀ ó ti parí ńgbà yẹn. àgbàyàwó kì í ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ nígbà tí ìṣàgídí ló fi gbà á ṣèbí obìnrin gbà ni ìbúwọ̀ náà lọ fẹ́ ni ìwọ lọ bá pé I love you I like you baby how are you toast mi ṣe ni mo bẹ́ẹ̀ ṣe ń toast èmi ẹ wá ń bí o ẹ mọ tó máa lọ́jọ́ kan ẹnìkan pè mí láti Amẹ́ríkà wọ́n fún ní nọ́mbà mi lára àwọn tábìlì àwọn gbà wọ́n fún náà pé àǹfà àtàwọn ni ènìyàn kọ́ mi láti Amẹ́ríkà mo bá sọ pé ó bá pè hello mo ní hello mo wá gbọ́ lábẹ́ kíní pé ṣùgbọ́n dẹ̀ sọ pé àǹfà alẹ́ ni yìí ọjọ́ yẹn inú mi bàjẹ́ fáwọn àfáà ṣé tẹ́yìn bá ti jẹ́ àfáà omi pé kò gbọdọ̀ mọ̀wé ni kò gbọdọ̀ wà social I'm educated you see I read Quran I know English I know other languages I'm a very brilliant student when I was in the school I learned about Christianity in the school I learned about Islam in the school I learned about traditional religion in the school I did mass communication and in mass communication example social science ni a ní nínú mass communication a ní tàǹkọ́ religion là ń kọ́ àkọ́ Islamic religion àbí is a Christian age àbí gbogbo religion la kọ́ akọ́ ń pa Jésù akọ́ ń pa ànábì akọ́ ń pa Ọ̀rúnmìlà Ifá gbogbo ẹ̀ làwọn ọmọ so mo kọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ni ìtọ́ àwọn mi nítorí pé ní standards of knowledge náà ní university. àfáà mi ni àfáà mi ni Abu Subhanallahi afamini wali amudulillahi afamini sọ ti yẹ pé afamini ẹni tó ń fẹ́ mi fẹ́rẹ̀ ọ̀rẹ́ mi ni ẹni tó ń wá ṣubú mi ọ̀tá mi ni Abu Subhanallahi afamini wali amudulillahi afamini. mo ṣe kẹ́dìmá èmi ṣe kẹ́dìmá fún afáàmì kò lè fún mi ládùúrà kí lè débi tó ga láyé mo ṣe kẹ́dìmá.